ẹ̀yin èèyàn ó ti ṣẹlẹ̀ o èwo ni ní páàkì nílùú Ọ̀yọ́ ẹ wo gbogbo nǹkan àlùmọ́ọ́nì àwọn góòdì èyí táwọn ìjọba tí wọ́n ń jí kó wọ́n ní pèsè pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́rọ̀ àwọn ajínigbé pé àwọn ìjọba wọ́n mọ̀ nípa rẹ̀ pé ní páàkì ní Ọ̀yọ́ ní páàkì ìlú Ọ̀yọ́ ẹ wọ́n ní gbogbo igbó tó wà ń bẹ̀ pé góòdì tó wà ń bẹ̀ àwọn ìjọba àwọn DSS àwọn gbogbo pátá náà mọ ìka àlùmọ́ọ́nì èyí tí wọ́n ń kó nínú igbó yẹn tán dẹ̀ ń fìyà jára àlù tán fi bí paráàlú tán ta ìka àlùmọ́ọ́nì wa tán ta sí ìlú òkè tí wọn ò jẹ́ ká lè fi nǹkan àlùmọ́ọ́nì káwa náà ká fi kíni ká fi bíìdì nǹkan sí káwa náà máa bíìdì nǹkan lóríṣiríṣi ẹ wọ́n kẹ̀kẹ́ fìdílé kẹ́ wá gbọ̀n kan tí bàbá wa Awikonko bí wọ́n ṣe tọ́ àwọn àṣírí bọ́n ṣe tọ́ àwọn àṣírí nǹkan àlùmọ́ọ́nì èyí tó wà nínú páàkì ìlú Ọ̀yọ́ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ pátá nínú fídíò yìí. pápápá ẹja kọ́ lọ sọ́dọ̀ Akeugbagold kémi náà tó wá ṣe analysis mi lẹ́sẹẹsẹ. àkìsùkú ìdí márùn-ún ni wọ́n fi àtàkì sùn àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti débi o ẹ má tẹ̀lé sí o. wọ́n ti mine nǹkan ní old Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn-ún. wọ́n ti mine nǹkan ní old Ọ̀yọ́ National Park ó ti lé bí ọdún méje ó ti lé bí ọdún mẹ́ta òótọ́ ọ̀rọ̀ ni Akeugbagold sọ nínú ìwádìí mi. ǹjẹ́ lẹ jẹ́ mọ̀ páwọn security agents tó wà lẹ́ environment ibẹ̀ wọ́n ń jẹun lójoojúmọ́ wọ́n ń buta ni àwọn sọ́jà ni o ọlọ́pàá ni o any security agent tó wà lẹ́ environment old Ọ̀yọ́ National Park jáde sí Kìṣí jáde sáwọn ìlú tó wà ń bẹ̀ wọ́n ń lábẹ̀ lójoojúmọ́ ni torí pé àwọn nǹkan àmúsọ̀rọ̀ tí ń bẹ ń bẹ̀ àwọn tí mine ẹ̀ orí ọ̀kadà ni wọ́n ń kó sí gbédégboro kí wọ́n tó lòdù ẹ̀ sínú mọ́tò ńlá kí wọ́n tó máa gbé lọ sí Ìlọrin àbí ibi tí wọ́n ti lọ gbé fò tàbí ibi tí wọ́n ti gbé lọ sí seaport tán ti máa transport ẹ̀ lọ sókè òkun àwọn security agent ń bẹ ń bẹ̀ ọlọ́kadà tí bá ti ń gbé pọ̀ bí ìgbà téèyàn ń gbé ráìsì ni sẹ́wọ̀n pé gbà tán ti bọ́dà àwọn ọlọ́kadà tí ń gbé rẹsì wọn ò ráàyè gbé rẹsì wọn ò ráàyè gbóróró mọ́ lithium àwọn nǹkan òmùsọ̀rọ̀ tí wọ́n ń rí ní Old National Park ńlọ́kù tí wọ́n ń kó jáde àwọn security agent ọgbẹ̀tọ̀ tí wọ́n lọ́wọ́ wọn lójú ọ̀nà ẹ wo bí a bá ilé ayé ara wa dé ẹ wo ohun tó wà nípínlẹ̀ Ògùn ẹ wo ohun tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ wo ohun tó wà nípínlẹ̀ Ọ̀ṣun. gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá wà kan bẹ̀. gbogbo abúlé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń wà nǹkan bẹ̀ torí pé wọ́n ń gbà bọ̀bẹ́ wọ́n ń gbà nǹkan bẹ̀ àwọn ọba àwọn baálẹ̀ tó yí wọn ká wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n ń gbà ń bẹ̀ ẹ má jẹ́ àfira wa rúgbọ ẹ má jẹ́ àpè àfínládú bí àrán fúnra wa majority nǹkan tá ẹ̀sẹ̀ ń rí nísìnyí ó ti ń rúgbó tipẹ́ táwọn tí ń bẹ ń bẹ òwì nǹkan kan. nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi ń sóúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ní tí wọ́n ń kọ́ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní Kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Can you imagine nǹkan tó bá gbé lẹ́ẹ̀kan yóò gba 12,000 naira bọ́ bá wá lọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ wo iye tí ọlọ́kadà ó pa bọ́ bá gbìyànjú lọ jù bẹ́ẹ̀ lọ lójúmọ́ ẹ wo iye tí ọlọ́kadà ó pa kálukú wọn mẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n pẹ̀pín wọn ò wí nǹkan kan jáde ọ̀rọ̀ wá di pé wọ́n wá ń jìyàn gbé nísìnyí ó wá di ti gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá la máa ń pè ní ìyà ìmọ̀dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tẹ́ máa pìtì tí wọ́n wọ́ọ̀ ti kẹ́ pìtì wọn ní tí program ò ní dálé lórí oríṣiríṣi ẹ̀kọ́ ló kúnú ẹ̀ àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n wọ́ọ̀ ti pìtì o àwa la wá ń gbé ọ̀rọ̀ wọn lérí kò dá bọ́n ṣe àtáàkì wọn kò dá bọ́n ṣe káwọn ọmọ kúrò níbẹ̀ míwáyé àwọn bàbá wọn jẹ́ àjàrà èyí wá ń kan àwọn ọmọ wọn. déédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá di pé lóòdù ẹ̀ sí truck ó di billions of dollars ilẹ̀ Yorùbá ẹ̀ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ̀ máa múra àmúra lójó wọlé wọ́n wàhálà ti wọlé Yorùbá ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ́ọ́ mọ̀ tí wọ́n bá ń pẹ́ ó ń bọ̀ ó ti wọlé Yorùbá ìran Yorùbá kì í ṣe pé mo fẹ́ dẹ́rù báráyé bẹ́ẹ̀ lèmi náà ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ. wàhálà ló fẹ́ dé àwọn tí ò ní làákà wọn pé kí ni ebi nìkan ló wà kò tí ì tọ́jú àwọn ẹ̀yin ò ní làákà ìjà nílẹ̀ Yorùbá ẹ̀yin agbára ìjọba jà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní Old Ọ̀yọ́ National Park tí iná yẹn bá lọ jò pẹ́rẹ́ ó bọ́ síbù kó jẹ́ pé egungun orí èèyàn àti egungun gbáàyà èèyàn ni wọ́n fi kóná tó fẹ́ jò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wa jẹ lóko láti máa sọ pé ó tún kàwọn àgbà kan lé gbogbo wàyí náà ni a ti já sẹ́lẹ̀ lórí àwa la kù lágbà báyìí o. ẹgbẹ́ pàjá gba ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà
bíbá lélẹ̀ wọ́n bá bẹ nílé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀ ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40 50 ẹ pera yín jọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà nítorí fẹ́ ṣẹlẹ̀ ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara àwọn náà ní ẹwọ̀ ní yòó rẹ́kọ̀dù àgbáyé ó pè wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá àbọ̀dún mọ́kàndínlógún ọdún mẹ́wàá wọ́n lànà tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé ní 10,000 yẹn láwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n wá displace tí wọ́n lé kúrò lábúlé wọn lé kúrò nílùú wọn àwọn tí wọ́n wá displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn àwọn abúlé ìlú tó ti dáwọ́rọ́ wọn lọ fẹ́ tó 50 ẹ lọ íńtánẹ́ẹ̀tì ẹ lọ kà ẹ lọ Google ẹ bó ṣe wá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí ní bọ̀rọ̀ níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú gbó Sambisa wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà gbó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn lára wọn làwọn ọmọ Chibok 276 tí wọ́n kó ń jọ sí tí ẹ̀ ní ọmọ rí padà majority àwọn ọmọ yẹn ló mọ̀ pa ìṣẹ̀lẹ̀ yẹn lọ àwọn tí wọ́n padà gan 80% wọn lóde toyúntoyún wọ́n lọ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlẹ̀ wọ́n dé màdàmú ni wọ́n bá dé màdàmú Chibok ni wọ́n bá dé lọ́dún náà lọ ẹ̀wù àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò tí tó ń tán síbẹ̀ wọ́n tún wá ní títí dìsín ogun yẹn ò ti stop iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àwọn omi pọ̀jọ́ ká lọ bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ empire. iléeṣẹ́ ológun gbìyànjú ṣùgbọ́n omi pọ̀jọ́ ká lọ eléyìí lèmi ò fẹ́ gbọ́ rárá iléeṣẹ́ ológun mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn náà dẹ̀ ń jẹun bẹ́ẹ̀. àbí Old Ọ̀yọ́ national park tá a bá sọ́ra ti Old Ọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ national park orí Ọlọ́run sọ sí igbó Old Ọ̀yọ́ national park tàbá tí federal government bá maintain solid mineral tí bẹ ní Old Ọ̀yọ́ national park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní Nàìjíríà nǹkan yẹn làwọn wá kiri nǹkan yẹn ni wọ́n ránjú mọ́ ní Zambisa wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan àwọn ìgbà tí ẹgbẹ́ Zamfara wọ́n rí gold wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù wọ́n take over wọ́n bẹ̀rẹ̀ sí wa gold chopper wá láti gbé wọ́n lòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ lọ òyìnbó àwọn òyìnbó ń kó wọn fún wọn wọ́n ń kó nǹkan ìjà fún wọn wọ́n ń kó $1 billion fún wọn tí wọ́n bá kidnap wọ́n fi ń cover ni àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí bẹ́ẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nǹkan tí wọ́n bá nínú rẹ̀. change àwọn fi yẹn cover káwọn kan lè mọ kílòjì ẹ wá wò tẹ ẹ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno láti Borno wọ́n rí díẹ̀ bẹ́ẹ̀ àwọn ìgbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold 10% ti lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ́ẹ̀ ní Old Ọ̀yọ́ national park ẹ lọ wájú ìjọba náà ti mọ̀ federal government ti mọ̀ àmọ́ ìtètè múra ni lọ́ọ́ fẹ́ dá wàhálà lẹ́ báyìí lórí àjọ àgbáyé gíráàmù ẹyọkan kílógíráàmù ẹyọkan lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ national park wọ́n tà ní 23.80 per kilogram $23.80 per kilogram. ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kí sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó wá ìdígbẹ́ lóòtù ẹ̀ sí truck ó di billions of dollars. $2 million àníyàn. eléyìí ni wọ́n ń kó níbẹ̀ kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn ẹlẹ́kẹ̀ta ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń pè kan ní tanta. gbogbo resources tó wà lórí ilẹ̀ Old Ọ̀yọ́ national park gbogbo ẹ̀ pátápátá ni wọ́n kà fún yín. live gemstone tantalizing stone ní gbogbo àgbáyé wọ́n nílé tí ń bẹ ní Old Ọ̀yọ́ yẹn ló fà jù. àwọn nǹkan wọ̀nyí ní bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún òní wọ́n wá jókòó tẹ̀ wọ́n ti máìnì nǹkan ní Old Ọ̀yọ́ yẹn nísìn ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn gbogbo abúlé tí bẹ́ẹ̀ ò lè sọ páwọn òun mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá wà kan bẹ̀ nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi ń sóúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ọ̀dún tí wọ́n ń kọ́ kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. àwọn yẹn náà ń ṣiṣẹ́ fún wọn abúlé yẹn tí wọ́n bá lóògùn oríṣiríṣi torí truck ò lè débẹ̀ ọ̀kadà náà fún wọn gbé majority. bẹ́ẹ̀ni. eléyìí tó bá wet ní wọn ń lo chopper láti wá gbé ọ̀rọ̀ tí wàá tán síbẹ̀ lọ́jà àgbáyé wọ́n ní wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion. Can you imagine? lọ́jà àgbáyé. $37 billion. nǹkan yìí ló wà ní ilẹ̀ Yorùbá ló wà ní Old Ọ̀yọ́ national park. àwa gan kò dẹ̀ sàmúlò ẹ̀
ẹjá béèrè ìbéèrè kan àdó olóró kan búlẹ̀ Ìbàdàn jò ní tí Peter Ayọ̀délé Fáyọ̀ṣe sọ wípé federal government fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ní 50 billion naira tí Ṣèyí Mákindé jáde wípé kìí ṣe 50 billion naira o 35 àbí 30 billion ni wọ́n sì fóun nínú ẹ̀ o ǹjẹ́ 30 billion tí wọ́n fún ọ gangan dà so pin fáwọn tí ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ kàdó yẹn ó bú àwọn tí ń wa kùsà ni mbò wọ́n ti ń wà ṣé ìsòdò Ọ̀yọ́ National Park náà ni Òkè Ògùn axis nìyẹn náà ni wọ́n ti ń wa nǹkan kí ló dé tá a wá ń tanra wa ṣé gọ́ọ̀mẹ̀ntì ọmọ àwọn tí ń gbé bẹ́ẹ̀. nínú gbogbo àwọn mineral resources la kà sílẹ̀ lithium ló fà lùjú mẹ́ o lithium wọn ju petrol lọ by far ìlú tí a bá ti rí lithium kì í ṣẹgbẹ́ ìlú tó lépo nítorí pé kí ni lithium ni ó kàn yín petrol lithium òun ni à ń lò fún tẹ́ńpẹ̀ ní EV lithium òun ni wọ́n fi ń ṣe bátìrì. àkà gbogbo nǹkan fi ń ṣe ẹ má wọrí. tí o bá sí lithium kò lè sí ti jẹ́ rechargeable battery. bẹ́ẹ̀ni. bákan náà lithium ní bẹ lára fóònù lithium ni wọ́n fi ṣe fóònù tá à ń gbé kiri lithium ni wọ́n fi ṣe solar light lithium ni wọ́n fi ṣe electric car lithium ní bẹ lára aeroplane tí fi ń fò lithium yẹn ni wọ́n bẹ ní Old Ọ̀yọ́ National Park ẹ wá ní wọn ní takú síbẹ̀ wọ́n tún wá lọ́kàn tún wá wà irú lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park ẹ lọ Google ẹ wọ́n pè ní most significant lithium pegmatite most significant lithium pegmatite ní bẹ ní Old Ọ̀yọ́ ní gbogbo àgbáyé ọbẹ̀ tàjú ọ̀yà àti gold lọ nígbà ọgọ́rùn òun ní bẹ́ẹ̀ kí wọ́n á ló dé táwọn ọ̀gá ńlá fi wá wọ Old Ọ̀yọ́ wọ́n rí Old Ọ̀yọ́ bíi ibi tó tí wọ́n dà nǹkan bo àwọn lójú láti bá ìpè káì irú bíbá yìí ń bẹ làwọn ń jẹ ìyá ní north kí ló dé tí wọ́n fi rò bẹ́ẹ̀. ibi tí wọ́n ti lè rí nǹkan tó pọ̀ àwọn wá ń wá ibi táwọn ó ti mọ rí ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀sẹ̀ wá kan olúùlú rẹ̀ apùjú ẹ̀ orírun rẹ̀ ẹ wá ní wọn ò ní fẹ́ para wọn bẹ̀ wọn ò ní pààyàn bẹ̀ wọ́n pa àwọn security guard kẹ mọ́ bá láǹfààní àti tọpa wọn káàkiri ni. Igboho Old Ọ̀yọ́ National Park as ibi tó bẹ́tà táwọn ò rí látijọ́ yìí tí ẹ wá yà ó gbọ́ bẹ̀ àkọ́kọ́ tó jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ advantages ni pé one ibẹ̀ close sí Lagos airport tí wọ́n bá bẹ ní Sambisa tí wọ́n bá lóòdù tàbí ní Zamfara truck yóò lu ọ̀sẹ̀ kan tàbọ́jọ́ márùn-ún kó tó dé port lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti kó sójú omi. àwọn tó bá jẹ́ ní Old Ọ̀yọ́ ni ìrìn wákàtí 6 sí 8 láti Gbẹ́tì ó ti gbẹdẹ bọ̀. Sure. wọ́n kó díẹ̀ wọ́n lóòdù ẹ̀ àárín ìgboro náà ti ń lóòdù ẹ̀. wọ́n ti kó dé bọ̀ ìyẹn àǹfààní àkọ́kọ́ closer to Lagos port. àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi táwọn ń tán pé ní Old Ọ̀yọ́ National Park yìí àlàáfíà ń bẹ fáwọn ń bẹ àwọn ò lọ́ta ní Sambisa àti ní Zamfara wàhálà sójà àtàwọn JTF ti kò jẹ́ kó wọ́n sùn. àwọn ní Old Ọ̀yọ́ wọ́n ti ń bẹ̀ ń bẹ̀ ń sìn ó súnmọ́dún kan ó súnmọ́dún méjì kò sẹ́ni tó lé wọn kò sẹ́ni tó gbógun tì wọ́n. àwọn aráàlú wọn ò lè sọ pé àwọn ò mọ̀ táwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n mọ̀. wọn lè sọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń ta oúnjẹ fún wọn torí pé wọ́n ti. bọ́ọ̀dẹ̀ ṣe ń ta oúnjẹ fún wọn wọ́n bìrì pé ọjà wọn ń wá ńgbà tẹ́nìkan bá wá láti Tinubu tó ra búrẹ́dì 40 tó ra búrẹ́dì 80 tẹ́yìn náà ń lọ bakery tẹ́ lọ ń kó wá bìbà tẹ́ lọ́jà yín ń tà béèrè kí ni wọ́n ń ṣe ń bi tí wọ́n ti wá ń ra búrẹ́dì láti Tinubu ẹ̀ ń dáná oúnjẹ àwọn ìyàwó yín ń pawó ẹ̀ kàn sọ tírélà ń drop àwọn Fúlàní sínú igbó béèrè tí wọ́n rè ṣe nínú igbó ń bẹ̀ ẹ̀ rò pé kidnapping nìkan wọ́n ṣe ń bẹ̀ ìwakùsà ni àwọn èèyàn kan ló kó wọn wá síbẹ̀. What are you talking about? pé àwọn ọ̀gá ńlá ó pàtàkì wọ́n ti ń pa àwọn èèyàn. ó ti wọ́n rí bẹ́ẹ̀. Number 3 tó jẹ́ advantage fún wọn ó yẹ sì fún wọn láti gbé nǹkan sórí ọ̀kadà láti Old Ọ̀yọ́ tí ó dẹ̀ lọ́jà ní Ìgbẹ́tì tàbí ní Kìṣí níbi tí truck yóò ti lóòdù ẹ̀ ìrìn wákàtí 6 ó ti dẹ́kọ̀ kò síwẹ̀ ní Sambisa kò síwẹ̀ ní Zamfara wàhálà ni wọ́n fi gbé nǹkan kọjá bẹ̀. àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin wọ́n tún wá gbé Igboho Old Ọ̀yọ́ National Park ó líǹkì Benin Republic ó líǹkì Kútọ́nù. Sure. níbi tí òkun mi. ok níbi tí ọ̀rọ̀ ti Akeugbagold tó tẹ̀ mí lọ́wọ́ níbi tó dènù research tèmi Àkàndọ̀rọ̀ Awikonko ẹ tẹ́tí inú yín bẹ̀lẹ̀ jẹ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹjá farabalẹ̀ káfí tí gbéyàwó ọ̀rọ̀ ok oh my god láti ẹjọ́ yìí kí làwọn nǹkan àlùmọ́nì tó wà ní Old Ọ̀yọ́ National Park Old Ọ̀yọ́ National Park contains
valuable solid mineral deposit prominently including lithium, gold, tantalite. Àbórí ẹ yìí ni ń bọ̀ o. Tantalite, columbite, iron, and several types of high-grade gemstones. While the park is a protected ecological conservation zone, the rich presence of these mineral resources has attracted significant illegal mining activities across various axes of the park, including the Abatabu and Daba sectors. Now, ẹ já bèrè lọ́wọ́ ara wa, mining ti ń lọ nínú igbó yẹn lọ́dọ̀ àwọn security guard tí ń guide Old National Park fúnra lára wọn. Wọ́n believe pé àwọn nǹkan ayé àtijọ́ tẹ́ fẹ́ wá wò ní museum ní nǹkan lè máa bá wá. Wọ́n kọ̀yìn sí gbó, wọ́n mọ̀ wípé gbẹlẹmùkú nǹkan lọ́nu gbó. Àwọn tó wà lódì kejì igbó àwọn ń jàǹfààní ẹ̀. Àwọn kan ń guide building lásán. Illegal mining lọ́nu igbó tẹ́rẹrẹrẹ. Okay, táwọn security bá sọ pé àwọn ń wá àwọn ọmọ tí wọ́n kó láti ẹjọ́ yìí ní this same Old Ọ̀yọ́ National Park. Ká ní wọ́n rìn jìnnà bí wọn ò bá tí ì débi táwọn ọmọ yẹn wà wọn ò ti já síbi tí wọ́n ti ń mine illegally nínú igbó yẹn kan náà. Bọ̀ torí pé wọn ò kúrò lójú kan kò jẹ́ kí wọ́n rí nǹkan kan mú, kò jẹ́ kí wọ́n rí ibì kankan dé, kò jẹ́ kí wọ́n rí nǹkan kan dì mú láti bí ó ti ń lọ bí oṣù méjì nísìn tí wọ́n ti láwọn yínú gbó Old National Park káàkiri. Now, the primary mineral resources found within the Old Ọ̀yọ́ National Park and its surrounding Akeugbagold axis, including strategic and battery mineral lithium. Lithium yẹn ó ní olórí nǹkan tí ń bẹ ń bẹ. Okay, strategic and battery mineral lithium. The park contains high-profile hard rock lithium deposits, specifically found in ores like spodumene and lepidolite. Due to global demand for clean energy solutions, this white gold is a primary target for illicit extraction. Tó bá jẹ́ primary target fún illicit extraction, kí ló dé tá a ṣe legally? Kí ló dé tí gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ ṣé wọ́n fẹ́ sọ pé tí àwọn di sí ni? Sáwọn èèyàn kan wà lọ́yọ̀ọ́ tí wọn ò mọ tí ń lọ ń bẹ̀, tí wọn ò lè sọ fún gọ́vnọ̀, tí gọ́vnọ̀ ò lè káwọn ọmọ ogun lọ síbẹ̀ kí wọ́n láwọn tí wọ́n ń mine illegally kúrò ń bẹ̀. Meanwhile, do you know there is no illegal miner ní Nàìjíríà? Ọgbọ́n mi dáadáa, no illegal miner in Nigeria. Lọ́nà wo? Àwọn tí mine yìí equipment ni wọ́n fi mine, ojú omi ni wọ́n ń kó gbà, port ni yọ́ gbà, wọ́n ń san duty lórí wọn ní port. Ó túmọ̀ sí pé àwọn tó mine wọ́n gba license lọ́dọ̀ ìjọba. Lọ wádìí wọn dáadáa, wọ́n gba license lọ́dọ̀ ìjọba because àwọn tí wọ́n ń tajà fún ará China ni. Port ni wọ́n ń gbé gbà padà lọ sókè òkun. Gbọ́ mi dáadáa, port ni wọ́n ń gbé gbà padà lọ sókè òkun. Custom yóò ṣe duty sí lórí. Kan tó ṣe duty, ká tó ṣe duty ọkọ̀, dandan ni ká ẹ sọrú ọkọ̀ tẹ́ ẹ gbé sí Peugeot ní àbí Toyota àbí Honda. That means ká ẹ tó ṣe duty nǹkan tó fẹ́ jáde, dandan ni kí wọ́n mọ tẹ́ ẹ dì sínú àpò. Tó bá jẹ́ cement ni ó ní iye tí wọ́n gba cement. Tó bá jẹ́ wheat ni ó ní iye tí wọ́n gba wheat. Tó bá jẹ́ ọkà bàbà ni ó ní iye tí wọ́n fún ní tí wọ́n ṣe custom lórí custom paper lórí ọkà bàbà. Tó bá jẹ́ àgbàdo ni ó ní iye. Tó bá jẹ́ wà ní tó bá jẹ́ rice ni ó ní iye. Tó bá jẹ́ òróró ni ó ní iye. Tó bá jẹ́ electronics ni ó ní iye. Tó bá jẹ́ fóònù ni ó ní iye. Ìyẹn túmọ̀ sí pé gọ́ọ̀mẹ̀ntì ò lè sọ fún wa pé wọ́n ń kó nǹkan bẹ́ẹ̀ jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé wọ́n fẹ́ sọ fún wa pé wọ́n rí lójú òfurufú ni? Nbolẹ̀ tí ń kó bọ̀ níbi kan ní mọ́tò tí ń darí bọ̀ náà. Ẹ ti rí point méjì dì mọ́. Equipment tí wọ́n fi wá ń wà ń bí ibẹ̀ ni wọ́n ń kó gbà. Lithium yẹn tí wọ́n export tí wọ́n ń tà sókè òkun tà sí China ibẹ̀ náà ni wọ́n ń kó gbà. Kò sí ní tó fẹ́ wọlé sí Nàìjíríà tí custom ọmọ.
gbogbo ń tó wà nínú kọ̀ńténà yín lẹ́ máa state sínú pépà. Ìyẹn náà ń pè ní custom duty. Torí gbogbo tí bẹ́ẹ̀ ní custom fẹ́ gbowó lórí ẹ̀, bẹ́ẹ̀ gbé laptop wọ́n fún wọn gba duty lórí ẹ̀, anything tẹ́ bá ti kó wọlé. Kí ló dé ta wá ń tanra wa? Ìwà sọ pé gọ́ọ̀mẹ̀ntì ò mọ̀ ń pa ẹ̀. Okay, it's a primary target for illicit extraction. Lithium nìyẹn. Ìkan tó wà tán pè ní tantalite and columbite. These rare, eléyìí ò wọ́pọ̀, high value transition minerals are essential components used extensively in electronic devices and manufacturing. Bí wọ́n bá fẹ́ ṣe àwọn electronics, gbogbo oríṣiríṣi components ni wọ́n ń kó sínú ẹ̀. Ara àwọn nǹkan tí wọ́n fi ń ṣe àlùmọ́ọ́nì inú ilẹ̀ ni. Ẹ̀gbọ́n tí wọ́n pe gold ni, tán pe lithium ni, white gold ni wọ́n pe white gold. Okay, now ìmíì tún wà precious metals and industrial crest gold, ores gold. Massive gold mineralization has been documented across the park and the wider Old Oyo/Akeugbagold geological complex. Oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì ní bẹ nínú Old Oyo National Park. Federal government àbí state government àwọn kan káàfù ẹ̀ wọ́n kàn pé lórúkọ ní tí ń bẹ ń bí àwọn gan ọmọ wọn ò dẹ̀ ṣèwádìí rádáadáa. A ní state government ní national government a ní tí wọ́n ń pè ní aláwọn tí wọ́n ń pè ní researcher. Àwọn researcher ti wá kàn jókòó sọ́fíìsì ni wọ́n kàn ń gba salary wọ́n dẹ̀ ń gba nǹkan àjẹmọ́nú wọn. Researcher ti wá wọn mọ̀ bá ṣe research wọn mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ń jáde wọn mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ń fọ́gbó káàkiri téèyàn ó discover nǹkan kan. Kí làwọn researcher wa ti discover rí? Kí ni research wọn ti mú jáde rí? Gbogbo àwọn researcher tó jáde kúrò nílé ẹ̀kọ́ ń bo wọn wà. Ṣé ìṣẹ́ntọ́ lọ study research ńlẹ̀ lọ gbé sí báǹkì? Ọlọ́run ràn yín lọ́wọ́. Iron ore sí ọ̀rẹ́ ni iron ore àbí ore. Broad deposit of iron ore are distributed within the basement complex rocks of the area. Abẹ́ gbọ́ mi dáadáa. Ẹ wo ibi tí àwọn yẹn wà. Ìkan wà tán pè ní gemstones tourmaline. High quality tourmaline gemstones are abundant in the northern stretches of Oyo intersecting the park. Oríṣiríṣi nǹkan tó wà nínú Old Oyo National Park nìkan nìyẹn o. Others precious stone. The park's crystalline pegmatite structures harbor various other gemstones including aquamarine, beryl, garnet and amethyst. Bókọ wọn ṣe ń jẹ́nu o. Lára ẹ̀ náà ni construction and industrial minerals marble. Òun náà wà ní Old Oyo National Park and dolomite. Ìyẹn náà wà ń bẹ̀ located in commercial quantities near park border areas like Igbeti, giving the surrounding zone its reputation for world-class marble deposit. Gbogbo nǹkan báyìí gbogbo nǹkan àlùmọ́ọ́nì yẹn lọ́pọ̀ ń bẹ̀ commercial quantity. Lágbègbè Igbeti nínú Old Oyo National Park yẹn náà ìkan náà wà tán pè ní kaolin, ìkan wà tán pè ní talc èyún TALC, ìkan wà tán pè àti granite òun náà wà nínú ọbẹ̀. These industrial minerals exist extensively within the underlying geological rock formations. That's the Old Oyo National Park. Ìkan wà okay báwo ni wọ́n ṣe extract ẹ̀? That is extraction and security contest. Because the park is legally a protected zone, any mining within the perimeter is illegal. Okay, bó bá wá jẹ́ legal ńkọ́? Kí ló dé tá wá lè wá legally? Kálí àwọn tí ń bẹ́ẹ̀ kú o. Bó bá sì já wọn máa wà. Okay, ìjọba ti gbẹ́sẹ̀ lé, ilẹ̀ ìjọba lẹ́wà. Ẹ mọ̀ bájọba wà á mọ̀ sanwó ọ̀yà tí ń fún yín. Kó di ti gọ́ọ̀mẹ̀ntì, kí gọ́ọ̀mẹ̀ntì ó dẹ ti ń jèrè ń bẹ̀. Àǹfààní tí yóò ṣe gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní mọ lẹ́lẹ́gbẹ́. Number one, àwọn ìlú tó kọ́kọ́ wà lágbègbè ibẹ̀, àwọn ni kọ́kọ́ jọlá bẹ̀, kí wọ́n kọ́kọ́ ní basic amenities, kí wọ́n kọ́kọ́ gba àwọn ọmọ wọn ṣiṣẹ́. Níbi táwọn ọmọ tí ń bẹ́ẹ̀ náà táwọn náà ti kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n gbọ́n dáadáa. Majority wọn ti ń gọ̀kadà wọn. Àwọn tí ò ríṣẹ́ láàrin wọn pé kí wọ́n gbà yín ṣiṣẹ́.
wọ́n ń rówó rọ̀gùnrọ̀gùn lọ́dọ̀ yín ẹ̀ ń rí sẹ́ńjì ó dẹ̀ jọ yín lójú ẹ̀ẹ́dẹ̀ lè jàfẹ́tọ̀ yín ọlọ́run ràn yín lọ́wọ́. Okay, the federal government through enforcement agencies like the EFCC and the National Park Service routinely cracks down on illicit mining networks which have historically caused environmental degradation and safety concern inside the park and boundaries. Now, àwọn tí wọ́n ní ká máa bójútó wọn àwọn eléyìí ọgbẹ̀tọ́ wọ́n farínú ni o. Okay, now èmi wá bẹ̀rẹ̀ wípé àwọn wo gangan ní mine ní Old Ọ̀yọ́ National Park. Who is mining in Old Ọ̀yọ́ National Park? Èmi lèmi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. A massive network. Kì í ṣàwọn ọmọ kéékèèké o gbóǹtarìgì nínú àwọn tó ń pè ní cartel ni o. A massive network of illegal miners is extracting valuable minerals like lithium and gold in the Old Ọ̀yọ́ National Park. The illicit operations are run by local cartels and syndicates with active involvement from foreign buyers, including Chinese nationals who buy the minerals directly from the forest. Àwọn tí ń ra òwúlẹ̀ jẹ́ kí wọ́n gbedele. Àwọn aláròbọ̀ tí wọ́n máa ń lọ dí àgbẹ̀ mọ́nú oko nírajà lọ́wọ́ wọn. Ilẹ̀ fi rí àwọn helicopter tá ń rí nínú igbó tá ní wọ́n lọ ń gbóúnjẹ fún àwọn kidnappers, wọ́n lọ ń gbóúnjẹ fún àwọn ajínigbé, àwọn Boko Haram tá mọ̀ wípé àwọn miner ni wọ́n lọ ń gbé nǹkan fún. Tá ń ròyìnbó tá sọ pé àwọn òyìnbó ni wọ́n fa insecurity ní Nàìjíríà, àwọn òyìnbó àwọn ni wọ́n empower wọn, àwọn ni wọ́n fún wọn ní nǹkan ìjà ogun. Yes, àwọn ló ń kó nǹkan ìjà ogun wá fún wọn torí pé wọ́n ń ṣiṣẹ́ fún wọn. Iṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe fún wọn mọ̀ pẹ̀lú Yorùbá òbò wọn lè kọ́ ọmọ Yorùbá lọ. Àti pọ́ ọmọ Yorùbá yìí ṣiṣẹ́ ìdọ̀tí wọn ò lè kọ́ ọmọ Yorùbá. Àwọn tí wọn ò ní ń béèrè wípé irú iṣẹ́ èwo làwọn ń lọ ṣe, ṣùgbọ́n tí wọ́n bá ti gbọ́ ewó tí wọ́n ràn wọ́n mọ̀ kónú ọkọ̀ nísìn wọ́n mọ̀ pera wọn ní Ṣéédù Sómọ̀nà Muhammad Sómọ̀nà Abdullahi Sómọ̀nà. Ńgbà tán bá dé pé à ń lọ sí ibì kan o wọ́n pe bẹ̀ ní Ọ̀yọ́ o ibẹ̀ là ń lọ báyìí o kí la fẹ́ lọ ṣe a fẹ́ lọ ṣiṣẹ́ ni owó ló sì wà ń bẹ̀ wọ́n lọ ti wọn nù kí ni kí n bó dání lókù kí sì lẹ́rù tí wọ́n dì wọn ò ní ga wọn ò ní go. Àwa láàmú lọ síbì kan fọ́lídé ọjọ́ 3 péré tá a di báàgì kábákábá bí ẹni pé èèyàn ò ní dé mọ́. Ókè jàre pápápá ọ̀rọ̀ ni mo fẹ́ sọ ń tèmi. So inú gbọ́nbẹ̀ ń làwọn Chinese yìí ti rajà lọ́wọ́ wọn ò jẹ́ wọn wulẹ̀ gbédégboro àwọn ní ọ̀sán wà àwọn ọ̀kadà tí ó gbé débi tí wọ́n ti máa tó sínú ọkọ̀ wọ́n á sanwó ńlá fún wọn ó gbé ó tún padà wá lọ́la. Now who is doing it? Àwọn wo ní ṣe? Organized cartels operate inside the dense ungoverned spaces of the park. Níbo la lè pè ní ungoverned spaces? Òun náà ni àwọn inú igbó tó lọ sálálú. Ibi tí wọ́n govern bẹ́ẹ̀ náà níbi tí wọ́n kọ́lé sí. Ńbẹ̀ nìkan náà ni àwọn òṣìṣẹ́ wà táwọn ti ń wá láàárọ̀ tán padà lọ́la tán lọ láago 5. Ungoverned area that is inú igbó tó lọ sálálú ṣùgbọ́n tó jẹ́ government reserve area náà. Kí ni gbogbo nǹkan yìí kọ́ wa? Gọ́ọ̀mẹ̀ntì wa ti sùn jù ní Nàìjíríà. Tí Nàìjíríà bá wá sùn kò sí tó ní kí South West ó sùn. Àǹfààní irú àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nu they are great leaders. Àwọn aṣíwájú àwọn olórí tí wọ́n mọ nǹkan tí àwọn èèyàn wọn ń fẹ́ nìyẹn tí wọ́n ti discover many things sílẹ̀ kan tó lọ. Gbogbo tí wọ́n fi ilẹ̀ lọ nìkan náà la padà ń rí. Gbogbo àwọn olórí burúkú karambani tá a padà ń níyì wọ́n ní nǹkan kan ṣe. Owó tó lórí burúkú wọn kò nìkan wọ́n ń wá kò sí nǹkan tí wọ́n fẹ́ fi ilẹ̀ dè wá tí wọ́n fẹ́ fi ilẹ̀ dọ́mọ tí ń bọ̀ lọ́la. Who is doing it? Organized cartels operate inside the dense ungoverned space of the park. Local checkpoints collect fees. Gbọ́ mi dáadáa. Local checkpoints collect fees from thousands of motorcycle riders who transport the raw materials daily. Tẹ́lẹ̀ kó security bẹ́ẹ̀ kó custom bẹ́ẹ̀ wọ́n tẹ̀wọ́ wọn ó gbowó ni wọn ò ní sọ pé ká má gbé tán fẹ́ gbé. Because àwọn cartel yìí wọ́n ń rí àwọn security agents tó wà across that place wọ́n ń fún wọn ní ẹ̀tọ́ wọ́n ń fún wọn lóbì tó gbó. Ó gbọ́ mi dáadáa
wọ́n ń fún wọn ní tí ó ju sálárì tí wọ́n ń gbà lọ tàbí tán máa rí lódidi ọdún. Kò sẹ́ni tí ń ṣiṣẹ́ lẹ́yìn àràǹdì ibẹ̀ tí ó fẹ́ kó gbé nǹkó ń bẹ̀. Ìbáàjẹ́ ọlọ́pàá ìbáàjẹ́ sọ́jà wọ́n ń ṣẹ́tù wọn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn gangan gba owó ojú ọ̀nà lọ́wọ́ àwọn ọlọ́kadà tí ń gbé. Bọ́ ọ bá gbé kan ó ti níye tán máa gbà lọ́wọ́ ẹ̀. Sọ gbàgbé bọ́n ṣe ń kó ráìsì wọlé láti Kútọ́nù ó ti níye tán gbà lórí báàgì ráìsì kan. Èmi àkàndọ̀rọ̀ Awikonko mọ̀ mo witness ẹ̀ dáadáa. Back then 1,000 naira no 100 naira ń gbà lórí báàgì kan láyé ìgbà tó jẹ́ pé láti bọ́dà Kútọ́nù ní dìrókò dé owódé dìrókò 1,000 naira ni wọ́n fi ń gbé báàgì ráìsì kan. Owó tí nǹkan ò tí ì di ẹrẹbẹntẹ báyìí mo ń sọ̀rọ̀ 2011 2012 2013. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti ní iye tán máa gbà lórí báàgì kan tó o bá gbé fún lithium. Okay, what are they mining? Kí ni tí wọ́n mine ń bẹ̀? The primary targets are lithium, a rare metal used in batteries, and gold. Lithium yìí gẹ́gẹ́ bá Akeugbagold ṣe sọ ó wà nínú nǹkan tán fi ń ṣe batteries, ó wà nínú tán fi ń ṣe phone and so many other things. So okay, how is it funded? The multi-billion naira illegal mining economy is heavily backed by foreign buyers who finance the local operators. Àwọn olówó ìlú òkè òkun tí wọ́n mọ̀ nípa business, tí wọ́n mọ̀ nípa gold, tí wọ́n mọ̀ nípa lithium, ìwúlò rẹ̀ ń bá wọn náà produce battery, ń bá wọn náà produce phone, ń bá wọn náà produce kí lorúkọ electric cars. Wọn ò dẹ̀ rí lọ́dọ̀ wọn, Áfíríkà náà wọ́n ti ń rí. Wọ́n sanwó ńlá fún yín ń bọ́ jẹ́ pé dọ́là ni wọ́n san. Dọ́là máa ń já wa láyà Nàìjíríà. Bẹ́ẹ̀ nìkan bá sọ pé ó fún mi $1 million ní ìsìn yín sọ pé gbogbo ibi tó bá gbogbo iṣẹ́ tó bá rán mi ní máa jẹ́. Ẹ̀yin ẹ fi dán mi wò lọ́la ẹ fún mi $1 million. 1 million ó ti tó. Mi lè béèrè nǹkan kan mọ́ gbogbo tẹ́ bá ti rán mi ní máa ṣe. So where it happens ń bọ́ ló ti ń ṣẹlẹ̀. The activities are highly concentrated in remote, deep forest area of the park, particularly near Igbeti, Kishi, and Daba axis. Àwọn ibi tán ti ń ṣe lábẹ́ inú o, gọ́ọ̀mẹ̀ntì ń gbọ́ wá báyìí o, gọ́ọ̀mẹ̀ntì ń wò wá báyìí o. Àwọn gan náà lè gbégbésẹ̀ but unfortunately wọn ní gbégbésẹ̀ kankan because ilé ìtàn ṣe ń sàǹfàrà ìwo ni gọ́ọ̀mẹ̀ntì gbégbésẹ̀ ń bẹ̀. Ìtàn ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìwo ni gọ́ọ̀mẹ̀ntì gbégbésẹ̀ ń bẹ̀. Torí pé wọ́n ń sanwó ọ̀yà fún gọ́ọ̀mẹ̀ntì náà, wọ́n ń san táàsì fún gọ́ọ̀mẹ̀ntì, ẹjá lọ wábi jókòó sí. Yes, all right. Government response. Agencies like the EFCC, Economic and Financial Crime Commission, and park rangers frequently arrest suspects and seize truckloads of mineral leaving the state borders. Ntáwọn náà bá gbà lọ́wọ́ wọn kọ́ kí ni wọ́n fi ṣe? Trust me, àwọn ẹni ẹlẹ́ni náà wọ́n rè tà lẹ́yìn ni. Ọ̀gá kìíní ìlówó lórí o. Ẹjá wá báyà fún so ẹ̀sẹ̀ ń ṣẹlẹ̀ ni. Ẹ lọ wá bí jókòó jọ. Now, kí làwọn nǹkan tí wọ́n fi lithium ṣe? Ẹ jẹ́ kí n deliver gbogbo content tí mo ní lórí ọ̀rọ̀ lithium yìí. Bóyá yóò kàn yín lára, bóyá yóò jẹ yín lọ́kàn, bóyá ẹ lè gbégbèsè lórí ẹ̀. Now, kí làwọn nǹkan tí wọ́n fi lithium ṣe? Lithium energy storage, high electrochemical potential. Lithium releases electrons more readily than almost any other element. Lightest solid element. Its tiny atomic mass allows batteries to store massive amounts of energy without becoming heavy. Wow. Gbogbo battery tá à ń sọ pé tá à ń pè rechargeable battery tí fóònù ń lò nǹkan lithium ni ó jẹ́ kó lágbára tó fi máa láǹfààní àti gba iná sínú. Tó yẹ jẹ́ pé battery kò ní ìdí kó tó kàbìdù kó tóbi gbangba ìbá jẹ́ kónkóló bí lithium bá ti wà nú ẹ̀ yóò máa gbaná sára. Èyí ò túmọ̀ sí pé ẹ lè charge ẹ̀ yóò lè gbaná sára tẹ́ lè lò fọ́pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ wákàtí kó tó discharge náà tán kó tó gbà míì sára. Lithium wà nù tí tán lò fún. Lithium ion movement. During use, lithium ions travel from the negative anode
to the positive cathode. Àwọn electrical engineering ló lè mọ gbogbo eléyìí. Reversible battery charging. Plugging in a device forces the ions to move backward, storing energy for the next cycle. Hard rock mining vs. brine extraction. Hard rock mining. Operators extract lithium from pegmatic rocks containing the mineral spodumene, which is the method used in Nigeria. Rock processing. Workers crush the rock. Wọ́n máa gbẹ́ tẹ́ bá rí mọ́ ṣe ń gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́. Use heat and chemical to pull out the lithium. Yóò dàbí ẹni pé wọ́n tanná sí yóò grain báyìí wọ́n máa ṣí. Bóyá iná yẹn ló máa tán bá ti fi iná yẹn ràn iná yẹn ló máa jẹ́ kí lithium yẹn gangan yọjú síta. Ẹ lè mọ bẹ́ẹ̀ sí bó ṣe jẹ́ pò ń gangan lè máa ṣí. Ìṣẹ̀lẹ̀ tẹ́kàn wá gbogbo ẹ̀ papọ̀ tẹ́ẹ̀sẹ̀ máa wá lithium káàkiri inú ẹ̀ no, and leave behind massive piles of waste rock. ẹ ní ṣí waste rock mọ́ yóò ti yọ sọ́tọ̀ ẹ ti dá mọ̀ láàrin ẹ̀. Brine extraction. Companies pump minerals rich salt water from deep underground into massive evaporation ponds, common in South America's lithium triangle. Evaporative processing. Àwọn nǹkan tí lithium ń ṣe nìyẹn. Okay. Mbọ̀ o. Pápápá mọ̀ ń bọ̀. The Old Oyo National Park hides large illegal lithium mines. This critical battery metal is illegally dug from the forest. It is moved out of thousands of motorcycles daily. Foreign buyers, locals and criminal group operate here. Ìyẹn nínú Old Oyo National Park. Ó ti gba olè, ó ti gbọ̀lẹ̀, ó ti gba àwọn oníjàgídíjàgan, wọ́n ń bẹnu ẹ̀, wọ́n kún bẹ̀ bátákún, kì í ṣe bọ́yá wọ́n ń bọ̀, wọ́n ò ṣẹ̀ṣẹ̀ wá, wọ́n ti débẹ̀. This group trade the metal for high profits outside the law. Ìyẹn túmọ̀ sí pé ó wà illegal. The mining boom the minerals. Lithium is a key metal. It goes into batteries for electric cars and phones. The mining is deep inside the Old Oyo National Park. This park covers over 2,500 square kilometers. It crosses local areas like Kishi, Igbeti, and Igboho. The process: thousands of bikes carry the dead rocks out of the forest. The rocks are sorted in illegal camps. The impact and crackdown local danger. The trade is tied to rising insecurity and gangs hiding in the forest. Gbogbo àwọn tí wọ́n ń sọ̀kadà ń bẹ̀ ni wọ́n mọ̀ ń pa ẹ̀. Ǹjẹ́ wọ́n kéta? Ǹjẹ́ wọ́n sọ nǹkan kan? No. Wọ́n believe pé báwọn bá sọ àwọn dínà jẹ́ àwọn. Government raids. Ó túmọ̀ sí pé ìjọba ti ń raid wọ́n bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. The Government and Economic and Financial Crimes Commission EFCC are fighting back. Ṣé èsì pé wọ́n ń fa ìsápò ara wọn? Ẹ lọ wọlé àwọn EFCC tó wà lẹ́ environment ibẹ̀. So gbogbo nǹkan àlùmọ́nì táwọn gangan ní sọ́wọ́ ti ṣe oṣù wọn tí wọ́n ń gbà lọ́wọ́ ìjọba. Ẹ rí ìwádìí wọn dáadáa. Go and check. Ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀ bóyá wọ́n ṣiṣẹ́ fún ìjọba àbáwọn ṣiṣẹ́ fún ìjọba. Wọ́n bá pa 100,000 lójú ọ̀nà bẹ̀ wọ́n deliver 20,000 tàbí 30,000 fún ìjọba, wọ́n pín 70 tó kù láàrin àwọn àtàwọ̀gá wọn tó gbé wọn bẹ̀. Torí bá ṣìrí bá tún kọ́gà wọn bá gbé wọn kó ń bẹ̀ mọ́. Kí ló dé tà ń tanra wá Nàìjíríà? The government, okay, they recently arrested many illegal miners and seized trucks full of lithium in nearby Ogbomoso and Kishi. Okay. Now, wọ́n arrest oríṣiríṣi àwọn ọkọ̀ tí wọ́n kó fi kó lithium yìí, ṣé wọn ò padà fílẹ̀? Níbo wọ́n á gbé lithium bẹ̀ sí? Kí làwọn mọ̀ tán fẹ́ fi ṣe? The EFCC crackdown and arrest intercepting logistics. The EFCC intercepts supply chains by stopping heavily loaded mineral trucks. Recent major operations along the Ilorin-Ogbomoso axis
led to multiple suspects arrested and vehicles seized. sáwọn ọ̀gá tó níṣẹ́ tí wọ́n lówó ṣé wọ́n mọ owó wọn kọ́ máa lọ ṣé wọn ò ní kàn sí àjọ EFCC sọ́gà ò ní gba nǹkan ṣé wọn ò ní pé kí wọ́n release ọkọ̀ wọn. Foreign buyer targeted. Joint raids of federal forces and the Oyo State Mineral Development Agency have busted active sites in Igbeti and Soro, arresting dozens of illegal miners, including foreign buyers. Court prosecution. Some prosecute wọn. Okay. Suspects are tracked using localized field intelligence and are systematically charged with economic sabotage and the criminal extraction of solid mineral resources. Okay. Legal and regulated mining project license approvers. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní sáwọn tí wọ́n mine ṣe wọ́n ní license. Okay, ẹja gbọ́. Foreign exploration companies like Australia's Charlotte Resources Limited lára àwọn tí ń rajà lọ́dọ̀ wọn ni o, lára àwọn tí wọ́n ń mine níbẹ̀ nìyẹn o, operate legally via subsidiaries like C&C Minerals Limited after securing former exploration permits and mining licenses. Ẹ bá má tẹ̀wọ́ mi. Àwọn tí wọ́n wá kùsà ní Nàìjíríà tẹ́ bá pè wọ́n ní illegal, I don't believe. Gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ń pa every legal and illegal minings ní Nàìjíríà. Ọ̀nà méjì ló pín sí. Àwọn gọ́ọ̀mẹ̀ntì kan mọ̀ nípa àwọn tó wà legal. Àwọn òṣìṣẹ́ ìjọba kan mọ̀ nípa àwọn tó wà illegal. Quote me anywhere. Ó yé ọ. Gọ́ọ̀mẹ̀ntì gangan pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì wọ́n mọ̀ nípa àwọn tó wà legal, that is àwọn tó approach wọn tí wọ́n gba license, tí wọ́n gbàwé, tí wọ́n gba gbogbo tó yẹ kán gbà tán fún láṣẹ. Àwọn òṣìṣẹ́ kan náà ni wọ́n wá mọ̀ nípa àwọn tó wà illegal. That is mo wà lọ́fíìsì nísìnyí ńgbà tí wọ́n wá register wọ́n rí mi. Ọ̀gá tó wá register ó mọ̀ èèyàn dání. Wọ́n register lọ́dọ̀ mi, mo register wọn fún ìjọba. Ẹni tó tẹ̀ lọ́gàá wa náà rí ọbẹ̀ tí ọ̀gá ń jẹ́ ń bẹ̀, orí mọ̀lá tọ́gá ń jẹ́ ń bẹ̀, òun náà wá fẹ́ register, kò lówó bí ọ̀gá, ó dẹ̀ ti mọ̀ mí. Èmi náà wàá bá sọ̀rọ̀ ń kọ̀rọ̀. Mr. Awikonko, ẹ kú ọjọ́ mẹ́ta o. Èmi ni mo tẹ̀lé Mr. Kinní kan wá láti Portugal. Kinní okay. Ẹ send account number yín sí mi. Mo fẹ́ fún yín nìkan kẹ́ẹ̀kan fi sí ọdún ni. Okay. Ó wá send account number. Ó send 5 million naira sí ọ. Ìlò sálárì ẹ. So wá di bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ló tó wá gbé ọ padà pé hello Mr. Awikonko. Mo tiẹ̀ fẹ́ rí kíní license tí ọ̀gá wa gbàǹjọ́ yẹn. Èmi náà máa ní ìdí ẹ̀ ní. Owó ńlá ni. Ṣé lówó lọ́wọ́ kò sí wàhálà ẹ mọ̀ bọ̀. Ìyẹn náà ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Kò fi gbogbo ara sí nǹkan lẹ̀ tààràtààrà. Mo wá ní ìṣẹ̀ tí mo ṣe máa yọjú sọ́gà yín pé bóyá ẹ̀yin gangan lè bá mi dọ́gbẹ́ ẹ̀. Máa dọ́gbọ́n ẹ̀ jáde fún wọn bí wọ́n ṣe ń ṣe nù. Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. Nàìjíríà kẹ̀. Ọlọ́run jẹ́ ọ̀dá o. Bí ọ̀bá dá ń bo la fẹ́ máa gbé. So now Australia's Charlotte Resources Limited àwọn yẹn operate legally via subsidiaries like nítorí subsidiaries ni wọ́n tún ní ẹ̀ka ilé iṣẹ́ ìwúlẹ̀ wá pè ní legal ń bẹ̀. So àwọn míì tí ọba gbọ́dọ̀ jọba táwọn náà ń wá tí wọ́n lọ́tọ̀ ń làwọn tó operate legally làwọn yẹn fi máa complain fún gọ́ọ̀mẹ̀ntì pé n ta sanwó fún àwọn èèyàn kan ẹ̀sìn máa fẹ́ èèyàn méjì ní license níbi táwa irọ́ àfẹ́ èèyàn méjì ń bẹ àwọn kan náà wà ní tòsí ọ̀dọ̀ wa wọ́n wà ń bẹ̀ kẹ̀ tàná wá rí kíní kankan ìjọba ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wádìí tiwọn again kí wọ́n tó máa ṣèwádìí irọ́ kan ẹ̀fọn ti fẹ́. Okay. Via subsidiaries like C&C Minerals Limited after securing former exploration permits and mining licenses. Àwọn yẹn ti gba license. The Kwara Oyo Lithium Project. So ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní lithium project. Okay, legitimate ventures like the Kwara Oyo Lithium Project span over 26,500 acres across state boundaries to establish compliant resources through phased ethical exploration.
that is gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́, gọ́ọ̀mẹ̀ntì Kwara State. Ẹ̀ẹ́dì pọ́dọ̀ àwọn méjèèjì náà ni ìgbésùnmọ̀mí ló ti pọ̀ jù. Ọ̀dọ̀ àárín àwọn méjèèjì náà ni wọ́n ti ń jiyàn gbé. Ọ̀dọ̀ àárín àwọn méjèèjì náà ni wọ́n ti ń ká àwọn akẹ́kọ̀ọ́, ni wọ́n ti ń jí ọba gbé rẹpẹtẹ, ni wọ́n ti ń lé àwọn èèyàn kúrò nínú ìlú. My lovely brothers and sisters, both home and abroad. Àwa dẹ̀ ń pìtì wọn ń pé ní Kwara State o, wọ́n ti gbé àwọn ọba kan lọ o, wọ́n ti gbéyàwó wọn kan lọ o, wọ́n ti kó lé odidi ìlú kúrò nílùú o, wọn ò jẹ́ kán gbénú ìlú mọ́ o. Àwa ń pìtì wọn. Meanwhile, wọ́n ń jẹ aráalé, wọ́n ń jẹ kòkòrò tí ọ̀dà wọn ò wí. Òrùn hẹ́rẹ́rẹ́ kì í sàwọn nìkan ni ọ̀wájú ó sùn, kò jẹ́ káwa náà ó sùn. Ẹ jẹ́ kí òrùn hẹ́rẹ́ wọn kó jẹ́ káwa ó sùn tiwa nísìn, káwọn nìkan wọn dá fèsì wàhálà wọn. Gọ́ọ̀mẹ̀ntì méjèèjì mọ̀ ń pa ẹ̀. Ìní gọ́ọ̀mẹ̀ntì méjèèjì ò fi lẹ́nu láti gbẹ nìkan kan kalẹ̀. Lo and behold, if care is not taken, àwọn ọmọ tí wọ́n jí kó láhoro ìṣẹ̀lẹ̀ yẹn kọ́lọ̀ wọn járí wọn padà ni. Bó bá wu Ọlọ́run Ẹlẹ́dàá tó wo orí ìyá àti bàbá wọn tí ó fẹ́ fáwọn ọmọ yẹn ṣòfò ní kó jẹ́ kára àwọn ọmọ yẹn láyọ̀ àtàláfíà. Value addition push. The federal government's wider renewed hope agenda is building domestic Chinese-backed lithium processing plants near Kaduna and Abuja to ensure the country stops exporting raw ore and starts manufacturing batteries locally. Ìgbà yìí láàárọ̀ tarúgbó sunkún eyín. Ọdún mélòó ni federal government ó fi pilẹ̀ wèrè? Kó tó di pé federal government máa múra pé àwọn fẹ́ nílé iṣẹ́ tí wọ́n ti máa ṣe tán ti máa mine ẹ̀ fúnra wọn, tí ì ṣe pé raw materials náà máa kó lọ abroad. Wọ́n bá fẹ́ ṣe báwọn tí kọ́kọ́ ń wá yìí ilẹ̀ kọ́kọ́ máa stop náà. Lẹ́yìn kọ́ máa lé everybody kúrò nínú igbó pé kí wọ́n fi gbogbo inú igbó yẹn lẹ̀ pátápátá. Federal government lọ́wọ́ nínú ìjínigbé tó ń lọ ní Old National Park. Yes, because only federal government has the power to evacuate every living things kúrò nínú igbó ń bẹ̀. Yes, only federal government can do that. Can make announcement. Okay o, àti local miner àti international miner leave the forest for now. Bá a ṣe ń gbà tá a fẹ́ gbaná kúrò lọ́wọ́ àwọn tá a ta fún gbà yẹn PHCN. Wọ́n kọ́kọ́ drop ẹ̀ náà, ẹ jẹ́ kán kọ́kọ́ drop ẹ̀ náà, kí kálukú kọ́kọ́ jáde náà, àlàáfíà kọ́kọ́ jọba ń bẹ̀ náà. Ká wá ṣèkéde ẹni tó bá tó kú o, tó bá tó ń wà ń bẹ̀ after 30 days. Òkú lẹ́lẹ́jà ta ni o, káwa wẹ́n tí ò ní jáde kúrò mẹ́. So, okay, near Kaduna and Abuja to ensure the country stops exporting raw materials and start manufacturing batteries locally. Kò sí ntọ́pọ̀ jù tí Nàìjíríà bá ń ṣe battery fúnra lára wọn, táwa náà ń ta sókè òkun. While lithium is globally valuable, the battery boom. Okay. While lithium is globally valuable, the battery boom. Kí ló dé tó fi jẹ́ nǹkan àtẹ́wọ́gbà káàkiri àgbáyé tó bẹ́ẹ̀? Lithium is the primary component needed for high capacity lithium-ion batteries that power electric vehicles, EVs, and modern smartphones. Climate targets. Global climate policies mandate a massive shift away from fossil fuels, requiring lithium production to skyrocket to meet international green energy milestone. Lo and behold, káàkiri àgbáyé ni wọ́n ti wá náà ti wá lithium, náà ti nídìí lithium. Ọlọ́run dẹ̀ fún wa ní Nàìjíríà. Instead ta fi ń ta lọ́pọ̀ kú ọ̀yọ̀kú. Lówó tí ò tó nǹkan kan gẹ́gẹ́ bí raw materials. Kí ló dé tá produce ẹ̀ fúnra lára wa ká máa tà á káàkiri àgbáyé kí wọ́n máa rà lọ́wọ́ tiwa náà. Báwo ni ó ṣe pèsè iṣẹ́ tó? Báwo làwọn ọmọ wa ó ṣe rí jẹrí mu tó? Báwo ni gbogbo àdúgbò ṣe lálàáfíà tó? Ọlọ́run ràn wá lọ́wọ́. Now, àwọn black market wá pọ̀ bí nǹkan míì. Lucrative black market. Gẹ́gẹ́ bá Akeugbagold ṣe sọ lẹ́ẹ̀kan wípé àwọn tó bá ń tà ní black market
wọ́n máa rí iye báyìí lórí ẹ̀, wọ́n máa rí iye báyìí lórí ẹ̀. Ẹ farabalẹ̀, because raw lithium is easily pocketed. A lè sáré dínú àpò ká sáré gbé pẹ̀lú ọ̀kadà, sorted in local border markets like Abuja, Leda, Ìtẹ̀síwájú, and bought quickly by informal networks. It acts as instant cash for unauthorized syndicates. If you want to look into this further, okay, so the exact location of newly discovered 3.3 mile tons lithium reserves in Nigeria, the environmental impacts of illegal mining on Old Oyo National Parks, wildlife, how local community group of mining marshal are resisting illegal site takeover àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Well, ẹ jẹ́ sáré fẹyọ kékeré sí kí n tó máa lọ pápápá mo kàn fẹ́ mo fẹ́ fi information síbẹ̀. Core uses of lithium electric vehicles, EVs. Okay, lithium is the cornerstone of modern technology, driving the global transition to clean energy through power storage. It is the lightest metal on earth, allowing it to store high amounts of energy in compact spaces. Core uses of lithium electric vehicles, EVs, high capacity lithium ion batteries, power modern electric cars, trucks and buses, consumer electronics. It provides rechargeable, long-lasting power for smartphones, laptops, tablets, and smartwatches. Renewable energy grid, massive battery banks, store excess electricity generated by solar panels and wind turbines for later use. Gbogbo nǹkan tó ń jẹ́ rechargeable pàápàá ní lithium yẹn gbọ́dọ̀ wà nínú ẹ̀. Medical treatment, ó tún wúlò fún medical treatment. Pharmaceutical grade lithium carbonate serves as a critical psychiatric medication to stabilize moods and treat bipolar disorder. Ó tún wúlò fún medical treatment náà. Aerospace and aviation, bàálù. Ẹ má bínú. Industrial manufacturers alloy lithium with aluminium and copper to create strong, lightweight metals for aircraft hulls. Industrial lubricants, wọ́n tún lò fún industrial lubricants náà. Lithium grease withstands extreme temperatures, making it essential for heavy machinery, automotive parts, and military hardware, glass and ceramics. So tún wà ń bẹ̀ náà, processing raw lithium into glass production lowers thermal expansion, creating heat-resistant cookware and specialized laboratory glassware. The environmental dilemma, the clean benefit. Using lithium to phase out fossil fuels drastically reduce global carbon emission and combat climate change. That is, lithium ó wà nínú tó máa lé petrol lílò rẹpẹtẹ tó máa padà lé wọlé. Dísù tí máa ń fèéfín, petrol tí máa ń fèéfín ni wọ́n ṣe electric car, solar car, electric power, solar power. Kò ní sí ntá máa lo epo fún mọ́ lọ́jọ́ iwájú ẹ̀kọ́ lẹ̀. So the extraction cost, mining it illegally, as seen in the Old Oyo National Park, causes severe deforestation, pollutes local water sources, and disrupts wildlife habitats. Gbogbo ẹranko tí ń bẹ́ẹ̀ wò ti fẹ́ẹ̀ pa tán. Lithium energy storage and co kò jù àná lọ. Eléyìí tí tó ní ká sọ, ìṣègbè kò jù àná ló tún pọ̀. So panel of judges, accurate timekeeper, and my fellow debaters, with few points of mind, you can surely convince but not confused.
that I Àkàndá Awikonko mo submit pé in tó lè mú ayé dẹrùn fún àrọmọdọ́mọ wa ó ń bẹ nínú ilẹ̀ tá a wà tá a jókòó sí tá a ti ń sílé ayé wa lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù tá à ń rí ọdún tá à ń yí ọdún po lórí ẹ̀. Ilẹ̀ Yorùbá Ọlọ́run tètè jí wa kúrò nínú oorun wa o, Ọlọ́run ṣàánú fún wa o. Àkàndá Awikonko ó tán lẹ́nu ó kù wúkú o, ilé ìta mú wa lónìí rè o, ẹ bá wa pín o, ẹ jẹ́ ó délé kó dóko bọ́ bá láǹfààní tí yóò ṣe bẹ́ẹ̀ bá rí nírì nǹkan tẹ́ ẹ lè ṣíà ẹ bá mi ṣíà ẹ̀. Àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ o, ilé onílé wa tọ̀nù nínà wa wọlé, ìjínigbé nílẹ̀ yìí ó ní tó bí o. Ẹ jẹ́ ń wò ó bọ́yé mo rí èèyàn kan àbí méjì tó fẹ́ pè o lórí ẹ̀ o. +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 915 147 9599 àti +234 904 851 9362 nọ́mbà tẹ́ lè fi pè mí nù. Oh my God, adẹ̀ ń wẹ̀ nínú òṣì àtìpọ́njú, a ní nǹkan tó lè tún gbèsè ayé wa ṣe láyìíká wa, bọ̀tí ń tán pè ní discoveries kò sí fún wa. Gbogbo ìmọ̀ tá a ní ìmọ̀ ọmọ pátán mo ná tán lẹ́ẹ̀kan náà ni, Ọlọ́run ràn wá lọ́wọ́. Hello baba. Hello sir. Ṣé gbọ́? Bẹ́ẹ̀ ni sir. Yes sir. Ọ̀gá elédègbé wa lè di father so happy about it. God bless you sir. Adéwùmí káwọn èèyàn abọ́kọ́ bá wa pín kínní yẹn. Bẹ́ẹ̀ ni. Bí o tiẹ̀ dọ́dọ̀ Seyi Makinde ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀ ọmọ ẹ̀. Wọ́n máa lè bá a. Mo fẹ́ kó dé. Bẹ́ẹ̀ ni. Òní mo fẹ́ kó dé. Gbogbo nǹkan tó ní kálukú bá ṣe ilé ayé ètòrí ọ̀la ni. Bẹ́ẹ̀ ni. Káwọn ọmọ ẹ̀ máa wò ó bó ṣe ń jẹ ọ̀la àwọn ọmọ ìrandíran bó ṣe ń jẹ máyé. From the onset mo mọ̀ pé máa yìí máa fẹ́ lọ́wọ́ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state. Because kò sí gbogbo bí ọ̀rọ̀ lithium yẹn ṣe ń jáde pẹ̀ yẹn tó máa sọ pé easy governor ti ṣe náà kò pọ́sibú kó má mọ̀ kò dẹ̀ pọ́sibú kó má máa gba ṣí ẹ̀ díẹ̀. Kì í ṣe nǹkan tí wọ́n lè máa ṣe lábẹ́lẹ̀ náà o, ká má parọ́ tanra wa. Kò pọ́sibú kó má máa gba ṣí ẹ̀ díẹ̀. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ ní nǹkan máa gbọ́. Gbogbo nǹkan tí Traoré ṣe ní Burkina Faso ṣé o pé uranium àti lithium ló jẹ́ kó lọ gbàjà wa pé àlò ilé táwọn pípù yìí kó inú ọjọ́ iwájú ìlú àwọn ilé tí wọ́n kó tó. We have to preserve it for ourselves. My brother Norway bí Nàìjíríà ṣe lépo ni Norway ṣe lépo. Gbogbo owó tí Norway ń pa lórí epo látọjọ́ tí Norway ti jẹ́ Norway wọn ò fọwọ́ kankan ń bẹ̀. Wow. Because according to their government wọ́n ní future generations lónìí. Pé mineral resources future generations ni. Bẹ́ẹ̀ tí wá ní ọ̀dọ̀ wa ní bídò ẹranko tá a jẹ́ ní ilẹ̀ aláwọ̀ dúdú ayé àwọn ọmọ tá a bí sílẹ̀ báyìí a fẹ́ jayé ẹ̀ máyé. Bá a ti ń pala ṣe ń ná lọ́dọ̀ tiwa o. Èmi ò mọ nǹkan tí irú àwọn Seyi Makinde ṣì ń wá in terms of money. Kò yé mi mọ́. Tó bá lẹ̀ jẹ́ kìkì over 1 billion tó ń gbà every month ní as a security vote for 8 years ṣé yẹn ò ti tó? Ó ti tó ọmọlúwàbí o. Ṣé wọ́n fẹ́ lọ ku inú owó bíi èlùbọ́ kọ́dẹ̀ máa fi ràmàlà sí nítorí kò yé mi. Kò yé mi náà mọ́ o. Ìbá máa ra odindi èèyàn palẹ̀ everyday kó o fẹ́ máa jẹ kò lè ná owó yẹn tán títà fi kú. 1 billion lóṣooṣù. What are you still looking for? Kò yé mi mọ́ o. What are you still looking for? Owó dẹ̀ ni mo máa ń sọ all the time I tell my children bó ti kọ́ wọn. Money is wọ́n gbọ́dọ̀ máa treat owó bíi spanner lọ́wọ́ mechanic. Money is a tool. Bẹ́ẹ̀ni. You use it when you need it. If you don't need a tool, you don't use it. Bẹ́ẹ̀ni. Wọ́n á jẹ́ pé o jẹ́ ní mọ́pọ̀ ní. Bẹ́ẹ̀ni. Ìgbà yẹn ló jẹ́ máa bá wá kiri pé gbogbo ojú sí. Nígbà tó o bá fowó ra nǹkan bó kí lóye tó fi máa kówó káàkiri. If you take money as a tool, you will never have problem with your life. Wọ́n á kò dẹ̀ sí gbogbo nǹkan tó fẹ́ ṣe ilé ayé tó ò ní rí ṣe. Bẹ́ẹ̀ni.
so káwọn gbogbo ṣẹ́rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà bó sì máa padà sórí ọ̀rọ̀ Yorùbá tó ṣe wá òun ló pé nǹkan ló yẹ kí gbogbo ọmọ Yorùbá fi mọ̀ pé ó lè yẹ ká gba nation because tá a bá gba nation wa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú pé a máa stop ẹ̀. A máa stop ẹ̀, it's going to stop. It's going to stop because there is going to be a new set of laws, a new set of rules. Kò ṣòfin Nàìjíríà mọ́. It's going to be our own òfin. Ní pé kó o má wá sọ pé o fẹ́ prospect àwọn minerals wa ẹ̀ wá ṣe legally ni wà á dẹ̀ san gbogbo owó tẹ́ kó o san àwa náà á dẹ̀ ṣètò wa fún ẹ give you everything tó bá need but ẹ̀tọ́ tiwa a máa gbà á lórí ẹ̀ tí ó dẹ̀ ní dí. Bẹ́ẹ̀ni. I don't know gbogbo ọmọ Yorùbá agbọ́dọ̀ àkọlọ jẹ́ kí ààrẹ Tinubu ní second term ẹ̀ regional government tó ń bá àwọn Fúlàní lẹ́rù tí wọn ò fi fẹ́ kó ní second term tó bá ti lè ní second term yẹ kó bá wa ṣe. Adẹ̀gbọ́dọ̀ padà sí regional government. Wọ́n gbọ́dọ̀ padà sí ni báwa padà sí ká máa kó da gbogbo ẹ̀rú pápátá kó ní kálukú lọ ní. Kò ní ṣe dàrú fún wa o àfi ká pín kó yanjú ẹ̀ fún rẹ o. Yẹ kó bá sọ nìyẹn tó àwọn ọmọ ló yẹ kó mọ̀ pé kò pé tá a bá ṣe regional government ló pé wọn. Bẹ́ẹ̀ni. Bá gbogbo ilé tá a sọ táwọn èèyàn rò pé kò pé Yorùbá yà ọ̀lẹ o. Tó bá di kàràkìdá pé ó dìjà ó di kìíní ìgbà ẹlẹ́bọ̀dì bá mọ̀ pé kò pé èèyàn tó bá mọ̀ tán ogun Yorùbá kó lọ jókòó ti àwọn tó mọ̀ ìtàn ogun Kírìjì ó pàtó ogun Kírìjì fún. Wọ́n pa ìtàn ogun Kírìjì fún the longest intertribal war anywhere in the world. Ogun ti wá kúrò lọ́nà báwọn ọ̀nà tó gun gbà wá nísìnyí Yorùbá ọmọ ń pẹ́ tààràtààrà mọ́jàre. Jẹ́ àmọ́ pé àwọn àgbẹ̀ ìbẹ̀bọ̀jẹ́ àárín wa pọ̀ kò tó bá di pé everybody fọ́n dàgbé tó kú àwa nìkan gbogbo àwọn yẹn wùdí wùdẹ́ mi àwọn kan fún wa tí wọ́n máa ń bọ́ ọjọ́ gbogbo ìkíní náà. Àmín o. God bless you, Baba. God bless you, sir. Èmi Nàìjíríà tó ìpàápọ̀ ló fa gbogbo ló fún ọ ní agbára. Bẹ́ẹ̀ni. Nàìjíríà tó ìpàápọ̀ ló fún ọ lágbára náà. Bẹ́ẹ̀ni. Ẹ kú ètò. God bless you, Baba. Kọ́lọ̀ ń gba ìlú wa lọ́wọ́ àwọn wèrè wọ̀nyẹn.